Hello. Ẹ̀yin èèyàn o, ẹ jẹ́ n bá yín kí n yán gist kékeré yìí sí etí ìgbọ́ wa. Ó fọ́ níbàjẹ́. Kò sí problem. Ẹnikẹ́ni tó bá sọ wípé kò sí irú òun tó ń ṣe gọ́ntà sí ẹ, ó yẹ ká sọ fún wípé máa gbé kẹ̀kẹ́ lọ, a ò bẹ́ẹ̀ ṣeré mọ́. Ó fọ́ níbàjẹ́. Àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin yẹn, ṣé mọ̀ pé àwọn náà wọ́n rí ẹni tó tó wọn. Àwọn náà rí ẹni tó tó wọn, tó tún bá wọn fà. Bẹ́ẹ̀ ni, ó ti ẹ̀ dá pé kì í ṣe ọ̀dọ̀ Naomi nìkan náà lọ ṣe ìkọjá ààyè wọn. Ibi tí wọ́n lérò pé àwọn máa tẹ́, ibẹ̀ náà ti lọ tẹ́. Èyí Naomi ó respect gbogbo wọn. Kò sí bí Naomi ò ṣe fi tẹ́ wọn lọ́rùn. Bẹ́ẹ̀ tó bá máa tẹ́ wẹ́rẹ́ báyìí ni. Ọlọ́run á jẹ́ kí àbùkù yẹn kàn wọ́n látọwọ́ olórí Tóbi. Wọ́n ròyìn wọ́n lólórí Tóbi o. Pé tẹ́ bá gbàgbé pé olórí Tóbi àti Elizabeth pé wọ́n jà. Tọ́ní ṣe ló fọ́ gòmọ̀ lórí. Ọlọ́run ló yọ olórí Elizabeth pé ó collapse tó fi faint tán fi rush ẹ lọ sí hospital. Sí kábíyèsí nìyẹn, ó ṣe yìí tán, ìwọ ló máa béèlì. Gbogbo expenses ti hospital pé ìwọ ló máa kẹ́tẹ̀. Ìyẹn tí ọmọ ọlọ́mọ ò bá kú, Ọlọ́run dẹ̀ ní jókòó. Wọ́n ní bó ṣe gbé lọ sí hospital yẹn, olórí Elizabeth. Ọlọ́run dẹ̀ bá ṣe, kò la ẹ̀mí lọ. Àti gbogbo expenses, gbogbo owó bíìlì hospital, wọ́n ní olórí Tóbi ló sanwó ẹ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní ìyẹn náà ti ẹ̀ sọ pé kí olórí Tóbi kó wà romance o, pé for where. Wọ́n ní ṣe lè gbogbo ẹ̀ dé. Èmi ò tiẹ̀ mọ̀ pé olórí Tóbi pé wọ́n sọ pé ó ní jọ̀gbọ̀n bẹ́ẹ̀. Wọ́n ní Margaret Thatcher ni. Bó máa ń jà pé jàmìjà ni. Àwọn olórí ẹgbẹ́ wọn bẹ̀rù ẹ̀ ní ààfin. Ìgbà kan náà sọ pé òun àti olórí Mariam, ìyẹn olórí Tóbi àti Mariam pé wọ́n pòṣẹ̀ wọ́n jọ mú nǹkan lẹ̀. Wọ́n ní sọ ọmọ yìí tí ẹ ní ó gbójú gbóyà bẹ́ẹ̀. Okay. Now, wọ́n wá ní ṣe ni àwọn family àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin mẹ́ta ẹ̀. Wọ́n lọ wọnú ààfin wọn jọ, wọ́n pe ọlọ́pàá, wọ́n arrest ẹ̀. Wọ́n ní kí lòun ṣe? Wọ́n kàn lọ sí chamber. Wọ́n ní kàn arrest ẹ̀. Wọ́n ní olórí Tóbi ní kí lòun ṣe tó ń fẹ́ arrest, kí lòun ṣe fún yín? Wọ́n ní tó bá ti dé hospital, àbí tó bá ti dé station, rather, pé a mọ nǹkan tí ó ṣe. Bó ṣe lọ pé kábíyèsí, pé wọ́n fẹ́ ra, àwọn sister wá arrest òun. Wọ́n dẹ̀ ti fẹ́ mú òun lọ. Bí kábíyèsí wá jáde láti inú chamber, àlejò lè bá ṣe gbọ́ pé kábíyèsí wá sọ fáwọn ọlọ́pàá pé kí ló dé ṣọ́ọ̀ṣì, níbo lẹ̀ ń mú lọ? Níbo lẹ̀ ń mú àlè òun lọ? Wọ́n ní kán kú báyìí la gbọ́. Wọ́n sọ nínú íńtánẹ́ẹ̀tì. Níbo náà mú ìyàwó àlè òun lọ? Wọ́n ní tó bá dé hospital, àbí tó bá dé kí ló ń jẹ́? Ọlọ́run má jẹ́ arógun hospital lórúkọ Jésù. Wọ́n ní tó bá dé àgọ́ ọlọ́pàá station pé wọ́n máa sọ. Kábíyèsí no. Ẹ wá mú yàn ní ààfin òun ò dẹ̀ mọ nǹkan tó ń ṣe. Ó ní pé ìṣe ni àwọn ẹ̀gbọ́n kábíyèsí àwọn obìnrin pé ó fẹ́ pààyàn ní Tóbi lọ́ba. Ìjọ́ kìíní tó sọ pé ó la kìíní mọ́ kí ló ń jẹ́ Elizabeth lórí. Tá pé Elizabeth lọ gbàbẹ̀ kú ńkọ́. Kí náà bá máa sọ? Wọ́n á ní wọ́n pààyàn sáàfin. Wọ́n ṣe kíni? Wọ́n fẹ́ lọ fi ojú ọmọ yẹn, wọ́n fẹ́ lọ jófin ní ààfin yẹn. Wọ́n fẹ́ lọ fi jófin ní station. Ìyẹn Tóbi pé kán lọ fi jófin ní station. Kábíyèsí nínú pé ìyẹn ti kọjá pé ṣùgbọ́n bẹ́ẹ̀ tí ẹ ṣe fẹ́ mú èèyàn tí ẹ ṣe yìí nínú ààfin, ẹ wá sáàfin, ẹ gbọ́dọ̀ ẹ contact mi náà pé kẹ́ fi lẹ̀ pé ó yá olórí Tóbi. Bẹ́ẹ̀
àwọn èèyàn ọkọ ẹ̀ pé kán má bínú pé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ torí ó ti kọjá. Wọ́n ní ṣe ni olórí Tóbi ibi tó fi wá wọ́ sí ní kéèsì nìyẹn tó ní láwọn ò lè bẹ́ anybody torí òun ò ṣẹ̀ wọ́n. Kí ló ń fẹ́ máa bẹ̀ wọ́n fún? Ṣé òun rí tí wọ́n rò ní òun ṣẹ̀ wọ́n ni ká fún òun sílẹ̀ o? Àṣàgbáre ń ta ọmọ Tóbi yẹn. Ṣẹ́gun kọ́ ọmọ rìnrìn kí náà tí gbà kí náà tí dánwò níta. Ká máa sọ pé nínú ilé. Ọlọ́run kó gbà wá o. Wọ́n yẹ ká fẹ́ ìyàwó tó láàsì. Lọ́ba ní bó ṣe sọ fáwọn ẹ̀gbọ́n kábíyèsí pé wọ́n ò bẹ́ anybody ó tún tọ́ kábíyèsí pé wọ́n ò bẹ́ anybody. Kábíyèsí ni ó ò bẹ́ anybody. Ṣé nǹkan tó ṣe yẹn ṣó dáa? Nígbà tí kìíní wọ́n wá sọ pé nǹkan báyìí lọ ṣe ní kí wọ́n wá. Àbí ìgbà tó fi la igi mọ́ àbí la ògo mọ́ kí ló ń jẹ́ Elizabeth lórí tó wá pò gbàbẹ̀ kú ṣé wàá máa sọ pé ò ní bẹ̀bẹ̀? Ó dáa tó wá pò ní ṣó dáa kó máa mú ẹ lọ. Ó ní ẹ kó máa mú òun lọ ó ní bó ṣe mú lọ sí station nìyẹn. Wọ́n ní kábíyèsí nìyẹn kó stubborn ẹ máa mú lọ gbà pé a ti sọ pé ká tún jẹ́ kí issue die down. Ó tún bá wọn ṣàgídí ó ní bó ṣe mú lọ sí àgọ́ ọlọ́pàá nìyẹn. Wọ́n ní bó ṣe dágọ́ ọlọ́pàá ó dẹ̀ pé ọ̀gá kan nínú àwọn ẹkùnkù mọ̀ wọ́n ló pè bí yẹn ṣe wá ní kí ló ń ṣe lóun wà ní station kí ló dé ó ní torí pé òun bẹ́ẹ̀ nìkan jáwọ́ ṣìkì. Wọ́n ní bí yẹn ṣe pé àwọn ọlọ́pàá pé kán jọ kán release fún bẹ́ẹ̀lì ó ní bó ṣe bẹ́ẹ̀lì nìyẹn. Wọ́n ní bí àwọn ẹ̀gbọ́n kábíyèsí bó ṣe ń step sáàfin tó gbẹ́sẹ̀ sáàfin wọ́n ní bí Tóbi náà tún ṣe ń step fáàfin ni. Wọ́n náà jọ dé papọ̀ ni táwọn yẹn lérò pé bóyá yes àwọn ti lọ tì mọ́lé. Àṣé ọmọ wọ́n sọ fún wọn pé òun tún lẹ́sẹ̀ ju gbogbo wọn lọ. Ó ní bí wọ́n ṣe dé sí kí wọ́n láwọn pípọ̀ yẹn tó wá surprise pé àṣé eléyìí kì í ṣe kọ́ máa fojú kíní wò torí kì í ṣe èèyàn gidi. Olúwatóbi àbólórí Tóbi yes Olúwatóbi náà ni. Wọ́n ní tó bá ti sọ pé nǹkan tó ń fẹ́ ṣe nìyẹn pé bó ṣe lágídí tó bó máa ní agídí yẹn délẹ̀. Pé gbogbo èèyàn ló máa ń bẹ̀rù ẹ̀ ní ààfin torí oníjàmùjà ni àwọn ló máa ń jà. So nǹkan tí mo ṣe ní ó fọ́ nìkan ni àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin wọ́n rò pé Naomi náà bá try. Naomi èèyàn jẹ́jẹ́ ni torí ẹ̀ lọ́lọ́run ṣe ń gbèjà torí ẹ̀ ní Naomi ṣe ní àwọn ogun ọ̀run lẹ́yìn tó ń gbèjà àtàwọn áńgẹ́lì. Kì í ṣe gbogbo èèyàn náà lè cheat anyhow. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn òun náà mo ṣe ní jẹ́ gbé gist kékeré yìí wá fún yín kẹ́ máa gbọ́ nǹkan tí itú tí wọ́n ń pa ní ààfin. Máa sọ fún àwọn ní kì í ṣe gbogbo itú tó ń pa láàfin gbogbo ẹ̀ náà máa ń nà síta àfi ìta bá nílò kìtà kan gbọ́ ní íńtánẹ́ẹ̀tì nìkan nìyẹn náà ni. Ẹ̀yin èèyàn ẹ ṣé gan ẹ bá share ẹ bá like ẹ bá subscribe kí ẹ bá fi tó kù sí comment section. Ọlọ́run á nífẹ̀ẹ́ ẹ̀yin náà lórúkọ Jésù. A máa mú gist tó tún gbádùn tó tún sẹ́lẹ̀kẹ́jọ tó tún máa fún àwọn èèyàn ní ìrírí ayé àti máa pa àyàn lẹ́rìn. Àní gbọ́ ìró ìbànújẹ́ lórúkọ Bàbá àti Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Jésù Olúwa wa.